oògùn stroke àti àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé in case tó bá epo lọ́wọ́ ayé nínú. Number one, nǹkan tó máa kọ́kọ́ ṣe leléyìí, ẹ wá obì tó ti ń bàjẹ́, obì tó máa ń jẹ tó ti ń bàjẹ́. Tẹ́ bá ti pa obì yẹn sí obì tó ti ń bàjẹ́ yẹn, ẹ máa rí àwọn ìdí nínú obì. Ẹ kó ìdí yẹn oyekóye tẹ́ bá rí, ẹ kó sẹ́gbẹ́ kan báyìí, jẹ́ kó jọ́nà méjì. Ẹ fi ọmọ atare kọ̀ọ̀kan sí, ẹ lọ̀. Tẹ́ bá ti lọ̀, gbẹ́rẹ́ kan látàǹpàkò ẹni tó ní stroke ọ̀tún, gbẹ́rẹ́ kan ní àtàǹpàkò ẹni tó ní stroke òsì, ṣe pọ́tọ̀tọ̀ lẹ ṣe ìyẹn lọ bẹ́ẹ̀. Ìgbà yẹn lẹ́yẹ̀ṣẹ̀ wá gbé kòkò ńlá kaná, lẹ́wàá kó ìgbín mẹ́rin ẹ kó sínú ìkòkò yẹn, ẹ kó ìjàpá ẹyọ kan sí, ẹ fi alákọ̀ọ́kan tẹ́lẹ̀. Ẹ wá egbò sápó àtàtà àjọsìn níwọ̀nba, ẹ dálé wọn lórí. Egbò sápó àtàtà àjọsìn ẹ dálé wọn lórí. Epo igi ìrókò ẹ dálé lórí. Epo àgàn ẹ dálé lórí. Ẹ wá òrí níwọ̀nba díẹ̀, àdín níwọ̀nba díẹ̀, oyin ọ̀ríjìnà níwọ̀nba díẹ̀, ẹ dálé wọn lórí. Ẹ wá bu omi sí, ẹ wá sè lágbo. Tó bá ti sè lágbo, ìyẹn yóò máa mú kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́, kọ́ọ̀pù kan lọ́sàn-án. Ẹ lọ síbi ìpara ẹ̀, ẹ wá èpo ọ̀bọ̀, ẹ lọ èpo ọ̀bọ̀ kó kúnná. Tẹ́ bá ti lè èpo ọ̀bọ̀ kó kúnná, ẹ pò pọ̀ mọ́ òrí. Ó ti yẹ yín sìn, àbí kẹra mix ẹ̀ mọ́ òrí àtàbólíkí kí ẹ tó ní stroke kẹ́ máa fi pa lára. Farabalẹ̀ kó wá gbọ́ fídíò ìdélẹ̀. Síwájú kó tó ṣiṣẹ́ ìgbọ́délẹ̀ kó má lọ sí ààbọ̀. Síwájú kó tó ṣiṣẹ́ yìí, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0123214254. àkáǹtì nọ́mbà fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, tọ́lọ́run ṣàánú, anídìí Hajj àti Umurah ní organization wa ìfitawá lọ́rẹ́ aláwọn èèyàn tá a máa fún tó máa gé sárákọ̀ fún yín. Gbogbo wọn tó bá ní ìpèníjà lórí àìríjẹ àìrímu, ó fà á kò tóra wọn wà nílò òyìnbó bí aláìsí òní lọ síwájú. Gẹ́ẹ̀tì àwọn powder wa wọ̀nyí, tọ́wọ́ ìbá tẹ àwọn powder yìí. Àwọn powder yìí kì í ṣoṣólẹ̀, kì í ṣàwúre, kì í ṣẹ̀yọnu ayé, kì í ṣẹ̀bẹ̀ àgbà. Tó bá ti ń lo powder ẹ̀mí òkùnkùn wọn ní rí ẹ mọ́. Wàá máa gbé ògo, wàá máa rí nǹkan ṣe, wàá máa rí ògo ẹ lò. Monitoring spirit adẹ́yìn lẹ́yìn ẹ. Ẹ gẹ́ẹ̀tì bulldozer met fibroid fóbìnrin tó ní fibroid àbí tó ní blockage tube. Ẹ gẹ́ẹ̀tì transformer àti caterpillar fún ọkùnrin tí ìdákọ́lẹ̀ ń ṣe tí ó lè pàfọ́ọ̀mù dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀. Ẹ gẹ́ẹ̀tì caterpillar, aróbòsá ìdákọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin tó fẹ́ conceive kíákíá, ovulation problem, tó fẹ́ finú ṣoyún, tó fẹ́ ìgbọ́mọpọ̀n. Ẹ gbìyànjú ẹ gẹ́ẹ̀tì memory booster, ìsọ̀yè ìléàmù, ó lágbára púpọ̀, kódà kó lọ́wọ́ ayé nú, àgbàlagbà tó ń gbàgbé nǹkan àti fún ọmọdé ìsọ̀yè. Ẹ gẹ́ẹ̀tì all in one natural apps, ó wà halal, gbogbo product wa ló wà halal, ó dẹ̀ wà scientific approved. Àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India, ní China, ní Arab country, ní Asia continent. Iṣẹ́ tí mo bá ń lé ni mo kọ́ káàkiri Áfíríkà, ọmọ Ìlọrin ni mí. Iṣẹ́ tí bàbá mi tún ṣe nìyẹn tó fi lé wa lọ́wọ́. Àwa wá ẹ̀kọ́ ẹ̀ káàkiri tá a fi gba dókítọ̀ lé lórí, a dẹ̀ gba professor lórí ìrìn àjò táwa ń bẹ̀ yìí. Alhamdulilayi Rabbil Alamin. Ẹ gẹ́ẹ̀tì product wa all in one, ikú nìkan ni kò lè wò, cancer, diabetics, asthma, àwọn àìsàn ńláńlá, kódà spiritual sickness. Obìnrin tó ń gbé ìtọ̀ sínú wúńbù, àbẹ́ni tí wọ́n ta lọ́fà, àbẹ́ni tí nǹkan rìn lára ẹ̀. Ẹ gẹ́ẹ̀tì miracle leaf tiwa, senna leaf ni, bẹ́ẹ̀ ni pẹ̀lú ewé ọ̀tọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m. Ànábì òní sọ̀rọ̀ fẹ́nu láyé ẹ̀ tí kò nílẹ̀ awà. Ẹ WhatsApp wa lórí +2761295638 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +2761295638. Ẹ gẹ́ẹ̀tì miracle leaf sí ọ̀fà ni, wọ́n gbé nǹkan sínú wúńbù obìnrin ni, wọ́n gbé nǹkan sínú uterus ẹ̀, ikùn dédé wú ni, wọ́n fún láfún jẹ ni, wọ́n fún poison ni. Ẹ gẹ́ẹ̀tì ẹ̀. Èyíkéyìí nínú ìpèníjà both natural and spiritual problem, ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department. Ayé ń dáyàn láàmú ni, àlìjọ̀nú ń dáyàn láàmú ni, ìlọsíwájú ò báyàn ni, ó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni. Gbogbo nǹkan tó jẹ́ ìṣòro pátápátá tó rọ́lọ́run ti jẹ́ ká mọ̀ pé kí ni o, iná alákínálì ìzáná fi kábàdì òun dá wa sínú pírọ́blẹ̀mù ni. So ẹ wáyé ká máa tákù pírọ́blẹ̀mù wa pẹ̀lú àlálì stuff, ká má fi tọ̀fọ̀gbẹ́. Má sálámù wáyé lálẹ́kọ́ iná lè zátàlélàhì jẹ̀míà, gbogbo agbára Ọlọ́run ọba lónìí.